Odo bedside lele. Connect your faith with my own and follow me in spirit. Ní orúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Mo pàṣẹ gẹ́gẹ́ bí Násìrì. Gbogbo orísun ayé rẹ tí kò sun ìyè kó gbẹ́lẹ̀ ní lórúkọ Jésù. Mo sọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé. Gbogbo àìsàn tó wù kó máa bá ẹ jà nínú omi ara tàbí ẹ̀jẹ̀ iṣan tàbí egungun. Ní agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ó yá kó gbẹ́lẹ̀ ní lórúkọ Jésù Kristi. Ibo ni àìsàn farapamọ́ sí nínú ayé rẹ? Níbo ni àìsàn ti ń wò pé òun lágbára lórí ayé rẹ? Igi wo ni Ọlọ́run kò gbìn tó fẹ́ pẹ̀ka lórí ayé rẹ? Ní agbára ẹ̀jẹ̀ Jésù, irú igi bẹ́ẹ̀ lórúkọ Jésù kó gbẹ dànù kó wáwésẹ̀. Gbogbo ẹ̀dá alààyè tó ń fi àìsàn lé ẹ káàkiri, gbogbo ẹ̀dá alààyè tó ń fi àìsàn lé ìṣerere rẹ, gbogbo ẹ̀dá alààyè tó kọ́lé àìsàn sí ẹ lára, physically, spiritually, látòní lọ ní orúkọ Jésù, mo wẹ̀ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn àti nínú ọ̀rọ̀ ẹ̀rí ẹnu mi. Ó yá gba ìwòsàn, ó yá gba ìwòsàn, ó yá gba ìwòsàn. Odò Bẹ́tísáídà lélẹ́yìí, mo gbàdúrà fún ẹ ní orúkọ Jésù. Ẹni tó ti wà ń bẹ̀ fún donkey years, lẹ́sẹ̀kẹsẹ̀ tó wà nínú ẹ̀, ó dẹ̀ rí ìwòsàn lọ́gán. Mo ní lọ́gán ni mo gbàdúrà fún ẹ ní orúkọ Jésù. Àìsàn wo ló ń bẹ jà? Àìsàn wo ló ń bẹ jà? Lo ti náwó tí ò lọ. Kí ni àìsàn tirẹ̀? Lórúkọ Jésù Kristi. Àgàn àìsàn ni. Àìlówólọ́wọ́ àìsàn ni. Stroke àìsàn ni. Diabetes àìsàn ni. Orí ìtúlù àìsàn ni. Ogun tí ò dẹ́kun lálàáfíà àìsàn ni. Gbogbo ọfà ara nínú omi ara àti ẹ̀jẹ̀ rẹ̀. Lórúkọ Jésù Kristi. Ó yá kó gbiná sọdà. Bí mo ti ń sọ létí odò Bẹ́tísáídà yìí, tó bá ní ìgbàgbọ́ lórúkọ Jésù Kristi, ohun tá a fi pamọ́ sínú ayé rẹ nípasẹ̀ oúnjẹ ni, lójú àlá ni, nípasẹ̀ ìbálòpọ̀ ni, lójú ayé ni, ègún àìmọ̀ ni, lórúkọ Jésù Kristi, ègún àjogúnbá ni. Wọ́n sọ pé ní ìdílé kan, wọ́n ní stroke tó ń ṣe wọ́n ní ó wà láti jogúnbá, orílẹ̀ òjogúnbá, stroke ló wá wà heritage lórí etí yín. Gbogbo àìsàn ìjogúnbá nínú ayé rẹ, lórí ìdílé rẹ lórúkọ Jésù, tó gbọ́rọ̀ Olúwa lẹ́nìí, ó yá kó gbiná sọdànù láti òní lọ. Wọ́n gbà ẹ́ lọ́wọ́ àìsàn, oyè ojú ni, àìsàn etí ni, nínú omi ara àti ẹ̀jẹ̀, nínú iṣan, nínú egungun, nínú ẹ̀dọ̀, nínú òróǹro, gbogbo àìsàn tó kọ́lé síbẹ̀, nínú kídìnì ló